bẹ́ẹ̀ ni àní bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lórí Gbàgede Àṣà lẹ́tọ̀ wọ́n ní tọ̀sẹ̀ yìí á tún lẹ́tìkẹ́ alẹ́tìkẹ́ gbáà torí pé Gbàgede Àṣà ni. bẹ́ẹ̀ ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà wa tún ti dé ó tún ti balẹ̀ gùdẹ̀ ó dé lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. bẹ́ẹ̀ ni bá a bá wọ̀rọ̀ tá a wọ bùbá nínú àṣà Yorùbá ni tá a bá di ṣòkó tá a di kọjú sọ́kọ nínú àṣà Yorùbá ni tá a dàdì mọ́lẹ̀ nínú àṣà Yorùbá ni àbíbò ni kárí ni ká pọ́n nílé kọ́mọdé ó dọ̀bálẹ̀ lọ́mọ ọkùnrin kí ọmọdé tó jóbìnrin kó kúnlẹ̀ kó fi ṣàpọ́nlé àgbàlagbà nínú àṣà Yorùbá ni. bẹ́ẹ̀ ni màá ṣí wa létí lọ́sẹ̀ yìí torí pé iṣẹ́ mi ni owó mi ní màá ṣí wa létí lọ́sẹ̀ yìí torí pé iṣẹ́ mi ni lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ kí n máa ṣí wa létí kí làṣà Yorùbá sọ kí làṣà Yorùbá wí èwo ló dáa tó rẹwà jù nínú ẹ̀ tí a ó fi ṣòdiwọ̀n ayé wa táyé ò rojú tí ìlú ó tòrò fún wa nínú àṣà Yorùbá yẹn èmi ò sọ pé gbogbo ẹ̀ náà ni ká mú nítorí pé àwọn kan sọ pé gbogbo ẹ̀kọ́ ló dáa tán àmọ́ èyí tó dára jù nínú ẹ̀ ká ṣàpọ́nlé àgbàlagbà kí ọ̀dọ́mọbìnrin àti ọ̀dọ́mọkùnrin kí wọ́n dúró di ọjọ́ ìgbéyàwó di alẹ́ ọjọ́ ìgbéyàwó kí wọ́n tó gbà bálé ara wọn àwọn yìí ń dáa bẹ́ẹ̀ ni ká bọ̀wọ̀ fágbà ká jẹ oúnjẹ ìlú wa ká wọṣọ ìlú wa àwọn yìí ń dáa ká sọ èdè abínibí wa bá a bá jọmọ Ẹ̀gbá bá ò lè ṣèdè Ẹ̀gbá àní ká sọ ojúlówó Yorùbá pọ́nbélé bá a bá jẹ́ Èkìtì tá a lè ṣèdè Èkìtì tá a jẹ́ Iléṣà àbí Ìjẹ̀ṣà tá a lè ṣèdè Ìjẹ̀ṣà àní ká sọ àpapọ̀ Yorùbá pọ́nbélé èyí tó pa wá pọ̀ ọ̀hún àwọn yìí ń dáa ìyẹn ni pé a ò sọ lẹ́nu débi tí a máa ṣàpòyà kọ́rùn torí pé ọmọ tó bá sọ lẹ́nu ló ṣàpòyà kọ́rùn òye. bẹ́ẹ̀ ni ẹ wò ó ẹ má jẹ́ kí n dé èèna pẹnu àríni àbèrè oyèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfebi sínú kò ń jẹ ahun èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú má sì fa ẹ̀jẹ̀ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nì àríkí ọmọ ajó má níwòrán mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí Ìbàràpá ni mí ọmọ àfibàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà ojòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérò àgbè ló máa ń dájà tiwa ẹ ti mọ̀ wípé nílé iṣẹ́ rédíò méjì kọ́ irin lónìí gbé iléeṣẹ́ rédíò ní iléeṣẹ́ rédíò tí ń lọ wájú táwọn ẹgbẹ́ ń tọ̀ lẹ́yìn torí pé iléeṣẹ́ rédíò méjì péré ní ń bẹ nílùú Ẹ̀gbá Mọ́lísàbí Agbòǹgbò Àkàlà Sweet FM àtàwọn yòókù náà ni ibẹ̀ láti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe nítorí pé Gbàgede Àṣà lètò eléyìí nílé iṣẹ́ rédíò Àdùn yìí kò pé méjì irú ẹ̀ ni àṣà Yorùbá là ń gbé ga. lórí ètò yìí la ti ń kọ́mọdé lọ́gbọ́n tá à ń gba àwọn àgbàlagbà nímọ̀ràn lórí ètò yìí la ti ń fọn rere pé àṣà Yorùbá ò gbọdọ̀ parun lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ là ń fọn rere ẹ̀ bẹ́ẹ̀ wípé àṣà Yorùbá ò gbọdọ̀ parun kí nìdí tí a fi ń sọ pé àṣà Yorùbá kò gbọdọ̀ parun nítorí pé àwa ìran Yorùbá nítorí kí àwa gangan gan má bàa parun lórí ilẹ̀ ni torí pé ẹ̀yà tí wọ́n bá fẹ́ parun gbọ́ mi dáadáa ẹ̀yà tí wọ́n bá fẹ́ parun èdè àti àṣà wọn náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ẹ̀yà tí wọ́n bá ti fẹ́ parun èdè àti àṣà wọn náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn tí wọ́n bá ti gba èdè wọn lọ́wọ́ wọn tí wọ́n gba àṣà wọn lọ́wọ́ wọn wọ́n mú wọn lẹ́rú nìyẹn o wọ́n mú wọn lẹ́rú nìyẹn o irú ẹ̀yà àti àṣà ẹ̀yà tó ní àṣà tí ò pọ́n àṣà ẹ̀ lé ó máa parun ni irú ẹ̀yà bẹ́ẹ̀ tí wọ́n bá ti gba èdè ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n gba àṣà ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti tán lórí ilẹ̀ kò sí nǹkan kan mọ́. tí n bá wá sọ pé kí èdè Yorùbá ó má parun tí mo sọ pé kí àṣà Yorùbá ó má parun
torí kí Yorùbá ó má bàa parun. Èmi ò ní parun o, èmi ó sa ipá àti gbogbo agbára mi láti rí i pé èdè àti àṣà Yorùbá tẹ̀síwájú. Yorùbá ò ní parun, Yorùbá ò ní parun, ẹ̀ bá kẹnu bèpè kẹ́ ẹ kẹnu bàṣẹ, Yorùbá ò ní parun. Ẹ wo ibo là ń lọ lónìí, nǹkan pọ̀, Yorùbá ní nǹkan tó pọ̀, alájogúnbá tó pọ̀ rẹpẹtẹ, a ní àjogúnbá tó pọ̀ rẹpẹtẹ. Bí Yorùbá ṣe ní iṣẹ́ àjogúnbá, aláwọn eré ìdárayá àjogúnbá. Bó o ní Alákìjà, ṣé wàá rán mi létí àwọn eré ìdárayá yẹn o? Eré òṣùpá, olóró ń bọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayé lọ à ń sọ ni, kò sọmọ tó ń ṣeré òṣùpá mọ́ láyé òde òní. Níbo náà ṣe ti fẹ́ ṣeré òṣùpá? Òṣùpá ọ̀hún dà. ń gbò jẹ́ pé gbogbo wa àgbéléwò ilé táwọn òyìnbó ti ṣe, tí wọ́n ti ṣe àkálẹ̀, òun la fi kọ́ àwọn ọmọ wa. Kò sẹ́ni tó kọ́ wọn ní ti àtijọ́ mọ́, kò sẹ́ni tó rán ọmọ létí àlọ́ àpamọ̀ tàbí àlọ́ àpagbè mọ́. Kò sẹ́ni tó rán ọmọ létí ìyẹn mọ́. Tẹ́lẹ̀ rí nígbà táwa wà ní kékeré tá a wà léwe. Ṣé mọ̀ yìí pé àwọn àgbà ìgbà yẹn ni wọ́n ń kọ́ wa ní eré òṣùpá, ni wọ́n ń kọ́ wa ní àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. Tí wọ́n bá pa àwọn àlọ́ míì báyìí, a máa wò pé ìtàn tó dùn mọ̀ràn-ìmọ̀ràn iná máa fi ń kọ́ wa nígbà náà. Ṣùgbọ́n láyé ìsìn cartoon làwọn ọmọ ń wò, oníkálukú ló tiẹ̀ ti ní tábìlẹ̀tì. Àbí bó o ní? Èmi ò pọ́ ọ̀làjú ò dáa, ọ̀làjú dáa, ó jẹ́ kí nǹkan ó rọrùn fún wa ní tòótọ́. Irú ìlú òyìnbó ní ìsìn, bóyá Alákìjà débẹ̀ rí, o ò débẹ̀ rí, ṣùgbọ́n tó bá kí fóònù ẹ mọ́lẹ̀, wàá lọ wàá bọ̀ pa. Lára àwọn nǹkan tó dáa tọ́làjú mú wá nìyẹn. Irú nígbà kan tẹ́ pé ta bá kọ lẹ́tà ká tó gbé lọ sí ilé ìfìwéránṣẹ́ tó ń pè ní post office, kó tó dọ́dọ̀ ẹni tá a máa gbé fún, yóò tọ́sẹ̀ kan. Bí ìyá ẹlòmíì bá ṣaláìsí lábúlé tàbí bàbá ẹlòmíì, wọ́n á ti sin kọ́mọ ẹ̀ tó dé, látàrí pé kí lẹ́tà ò tó dọ́dọ̀ ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn tí bá kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mọ́lẹ̀, pápápá ni màá pẹ́ni tó wà nílùú òyìnbó, kódà tí a máa ríra wa, tá a máa rí ohun tí ń jẹ lọ́wọ́, ìyẹn ni fídíò kọ̀. Lára nǹkan tí ọ̀làjú mú wá nìyẹn. Ṣùgbọ́n kò yẹ ká gbàgbé tàjogúnbá wa náà. Bẹ́ẹ̀ ni eré òṣùpá nílẹ̀ Yorùbá ó jẹ́ pàtàkì nínú eré tí àwọn ògo wẹrẹ máa ń ṣe nígbà yẹn. Ọjọ́ ń rebi àná, bó o ní Alákìjà? A fẹ́ ṣe nǹkan tó pọ̀ lónìí. Ó jẹ́ pàtàkì eré tí àwọn ọ̀dọ́, àwọn èwe, àwọn ògo wẹrẹ tí wọ́n máa ń ṣe. Torí pé eré òṣùpá ó jẹ́ ìsọ̀rí eré kan lára eré ìdárayá fún àwọn ọmọdé nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Àsìkò tó ń ṣeré yìí ló jẹ́ kí wọ́n fún nírúfẹ́ orúkọ tí wọ́n fún, tí wọ́n fi ń pè ní eré òṣùpá, torí pé alẹ́ ni wọ́n máa ń ṣe. Alẹ́ tí wọ́n ń ṣe yìí ó jẹ́ alẹ́ ìgbà tí òṣùpá bá wà, tóṣùpá mọ́lẹ̀ rokoṣo, tó yẹ pé tẹ́ ẹ bá dé ta ẹ rò pé wọ́n tan náà mọ̀nàmọ́ná ni. Ẹ máa rò pé iná ìjọba, iná ẹ̀lẹ́tíríkì, ẹ máa rò pé òun ló wà níta nígbà tí òṣùpá bá wà tó mọ́lẹ̀ rokoṣo. Ìgbà náà làwọn ọmọdé máa ń wà níta ní gbangba òde tí wọ́n máa ń ṣe eré òṣùpá. Eré òṣùpá bíi ta ló wà nínú ọgbà náà? Ta ló wà nínú ọgbà náà? Kí ni ń lẹ́jẹ̀? Lẹ́jẹ̀ ń lẹ́jẹ̀, ewúrẹ́ ń lẹ́jẹ̀, àgùntàn ń lẹ́jẹ̀. Tí mo bá sọ pé ìbẹ́pẹ ń lẹ́jẹ̀, wá ní irọ́ ńlá. Ìgbín ń lẹ́jẹ̀, irọ́ ńlá. Nítorí pé àwọn nǹkan tí kì í lẹ́jẹ̀ nìyẹn. Kí ni ń lẹ́jẹ̀? Ajá ń lẹ́jẹ̀, ẹja ń lẹ́jẹ̀, ẹran ń lẹ́jẹ̀. Tẹ́nìkan bá dáhùn nínú àwọn tí wọ́n ń ṣeré òṣùpá yẹn tó bá sọ pé iṣu ń lẹ́jẹ̀, àwọn tó kù á dáhùn pé irọ́ ńlá. Iṣu ò ṣe wá lẹ́jẹ̀. Kí ni lẹ́jẹ̀ yẹn ni àwọn ẹranko tó ń lẹ́jẹ̀, èèyàn ń lẹ́jẹ̀. Tí
tí bá sọ pé ike náà lẹ́jẹ̀, ike ò ṣe máa lẹ́jẹ̀, àwọn tó kù á dáhùn pé irọ́ ńlá ni, ike ò lè lẹ́jẹ̀. Tí mo bá béèrè irú ìbéèrè yìí gan lọ́wọ́ àwọn ọmọ mi báyìí, what do you say, what do you say gan ni wọ́n máa sọ. Nígbà tá a fi kọ́ wọn ni, ẹ jẹ́ ká fi kọ́ wọn, èmi náà mọ eléyìí tó bá mi wí. Nígbà tí wọ́n bá délé ìwé, kí wọ́n sọ òyìnbó tí wọ́n ń bá wọn sọ yẹn dáadáa. Àní tí wọ́n bá ti ń bọ̀ nílé, mo máa ń sọ fáwọn ọmọ mi pé ẹnu géètì, ẹnu ọ̀nà, ẹnu ìloro, àbáwọlé, òun ni kẹ́ ẹ fi gbogbo àwọn òyìnbó tẹ́ ń sọ nílé ìwé yẹn, tẹ́ ẹ bá ti wá délé. Ẹ jẹ́ ká jọ sọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Owó la fi ra òyìnbó, ìyẹn Gẹ̀ẹ́sì tẹ́ ń sọ yẹn, owó la fi rà á, torí pé gbogbo wa la fowó rán ọmọ nílé ìwé. Àmọ́ ẹ jẹ́ ká sọ fáwọn ọmọ wa pé tí wọ́n bá ti dé ẹnu ọ̀nà lé o, tí wọ́n fẹ́ wọlé àbáwọlé yẹn, kí wọ́n fi òyìnbó tó jẹ́ èdè Gẹ̀ẹ́sì yẹn, èdè lédè yẹn, ẹ jẹ́ kí wọ́n fi sílẹ̀ ńbẹ̀. Kí wọ́n má bàa di ẹrú nínú ilé bàbá wọn. Kí ló ṣẹlẹ̀? Ìyá Àṣà pọ̀ wọ́n má tó máa ń ṣe fíìmù ni. Ó ti lọ. Bẹ́ẹ̀ ni, Mojísọ́lá Àjàyí látọ́kùn ètò Obìnrin ló ń ké sí obìnrin takuntakun. Kí ni ń jẹ́ mọ́? Kí ni ń jẹ́ mọ́? Mọ́ládé, kí ni ń jáde? Adéṣúpò, kí ni ń jẹ́ pò? Pòṣẹ́rẹ́, kí ni ń jẹ́ ṣẹ̀rẹ́? Ìṣẹ̀rẹ́ ọmọyọ, kí ni ń jẹ́ ọmọyọ? Ọmọyọ àkókò, kí ni ń jẹ́ àkókò? Àkókò. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ara àwọn eré òṣùpá tá a máa ń ṣe nígbà yẹn ni. Àkókò eré ìdárayá wà nílẹ̀ Yorùbá tí àwọn èèyàn ti ṣiṣẹ́, wọ́n ti ṣiṣẹ́ lọ látàárọ̀, àwọn àgbẹ̀ ti lọ sóko láàárọ̀ kùtùkùtù. Wọ́n ti darí wọlé lálẹ́, àwọn bàbá náà á tẹ́ní sí gbangba ìta báyìí. Wọ́n á máa gbatẹ́gùn lálẹ́. Ìgbà yẹn gan làwọn ọmọdé ń ṣeré òṣùpá kí wọ́n tó lọ rèé sùn. Ẹkùn mẹ́ran ńkọ́? Báwo ni wọ́n ṣe ń ṣe ìyẹn jàre Alákìjà? Kò lè mọ̀. Alákìjà mọ̀ o. Ẹkùn mẹ́ran, wọ́n máa ń su ọwọ́ ni, wọ́n máa ń pagbo jàre. Wọ́n á máa pagbo ṣùgbọ́n wọn ò ní su ọwọ́. Eré kan náà wà tí wọ́n ń su ọwọ́. Ta ló wà nínú ọgbà náà? Wọ́n á su ọwọ́. Ta ló wà nínú ọgbà náà? Ọmọ kékeré kan ni. Ṣé ń wá wò? Má wá wò. Wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní kọrin. Inú àwọn ọmọ yẹn. Kí lo rò yìí pé eré ìdárayá yìí máa ń ṣe fún àwọn ọmọ? Àwọn ọmọ ilé kejì, ilé kẹta, ilé kẹrin tí wọ́n ń ṣerú eré ìdárayá bá, kí lo rò pé ó máa ń ṣe fáwọn ọmọ láyé àtijọ́? Ó máa ń jẹ́ kí ìfẹ́ wà láàrin wọn ni. Eré ìdárayá yẹn ló so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ àdúgbò, gẹ́gẹ́ bí ọmọ ilé kan náà, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò. Ó máa ń jẹ́ kí ìfẹ́ wà láàrin wa. Bàbá ń lọ iléèwé tó bá ti bá kan jà nínú ọmọ ilé kejì àbọ̀ ọmọ ilé kẹta, gbogbo wa ló ń bá jà yẹn. Àwọn tó kù máa bá ẹjà gidi, wọ́n máa bá ẹjà bí òdì ni. Ó máa ń jẹ́ kí ìfẹ́ wà láàrin àwọn ọmọ ní àdúgbò, lágbolé. Ó máa ń jẹ́ kí ìfẹ́ wà. Láyé ìgbà yẹn, ẹ̀gbọ́n àtàbúrò máa jẹun papọ̀ ni o. Ní ìsìn kálukú ló lájà tiẹ̀ bí ló lẹ́ abọ́ tiẹ̀ bí ajá. Tí mo fẹ́ sọ nìyẹn. Ẹ̀gbọ́n ò lè fi abọ́ àbúrò jẹun, àbúrò ò lè fi abọ́ ẹ̀gbọ́n jẹun. Kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Wọ́n lè kọ àmàlà tàbí ẹ̀bà tí wọ́n á kọ sínú pàkátà àbí igbá ńlá kan ràpàtà. A máa dòyì yí ká ni. Tó bá jẹ́ pé ìwọ tó mọ oúnjẹ fàràfàrà ká yára jẹ oúnjẹ. Àwọn tó mọ̀ ọ́ jẹ fàràfàrà tí wọ́n ń yára yẹn náà máa kọ́ ẹ. Torí tí wọ́n bá jọ kọ́ papọ̀ fún yín lónìí, tó òyò tẹ́bí pa ẹ́ dáadáa. Tí wọ́n bù pọ̀ fún yín lọ́la, tí òyò tàbí wọ́n mú ẹran ẹ̀ wọ́n fi mẹ́mọ́. Tí bá béèrè lọ́wọ́ ọmọ ọ̀sìn pé kí ló ń jẹ́ kán fẹ́ràn mi mẹ́mọ́? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ti bù mókèlè ni. Ibi tí
ẹlòmíì yóò lójú kòkòrò dé ó lè fi odidi tan màálù ó lè fi mẹ́mọ̀. Má fẹ́ràn mi mẹ́mọ̀, èdè Yorùbá gidi ni. Nígbà yẹn wọ́n máa ti pín ẹran tó ní kálukú kéékèèké, wọ́n máa wá fi sí etí àwo tí wọ́n kọ àmàlà sí yẹn, wọ́n á fi sí iye ká. Iye ọmọ tó bá ń jẹun ni iye ẹran tí wọ́n máa gé nígbà náà. Òun ni ò jẹ́ ká lójú kòkòrò, òun ni ò jẹ́ ká lọ́kànjúà. Ṣùgbọ́n ní ìsìn àfi k'Ọlọ́run ṣàánú wa. Ọmọ mi tó bá rí ẹran tó máa gbé síwájú ẹ̀rì gidi, ó bá wá ya wọn lọ́mọ ń jalè. Láyé ìgbà yẹn àwa ò kì í jalè, ní tí wọn ò bá fi lé wa lọ́wọ́ a kì í mú, torí pé wọn ò fi ìwà kájẹ nǹkan wọ̀bìà wọn ò fi kọ́ wa ńgbà yẹn. Bí a bá tiẹ̀ ní nǹkan tó pọ̀ rẹpẹtẹ tàbí ọbẹ̀ tó pọ̀ nínú ìsasùn, ìwọ̀nba náà máa bù fún wa. Bàbá mi ìbá ṣọdẹ lọ kó pa odidi ìgalà tàbí odidi ọ̀yà, tí wọ́n bá sè é wọn ò tiẹ̀ lè sè é tán lẹ́ẹ̀kan. Kò yẹ kí ni ayanran wà ń bẹ̀ fún? Wọ́n á yan sínú ayanran, wọ́n lè ṣe ìdajì. Bí wọ́n bá wá sè é tí ìkòkò kún, o gbọ́dọ̀ mọ ẹran ẹ nínú àwo gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jọmọdé. Ọmọdé kì í bá àgbàlagbà jẹun nílẹ̀ Yorùbá kó wá ṣáájú àgbà mẹ́ran. Ara àwọn àṣà tó yẹ ká kó mọ́ra ká wà gan embrace ẹ̀ bí ọmọ Yorùbá àtàtà lélẹ̀. Ká bá lè kápá ọ̀kánjúà wa, káwọn ọmọ wa lè kápá ọ̀kánjúà wọn. Mo ti sọ síwájú lórí ètò yìí pé àwọn ojú kan wà tálejò bá wọlé tí wọ́n wá dá àlejò lọ́lá nínú ilé wa, tọmọ wa bẹ̀rẹ̀ sí ní fò káàkiri pé ohun tí wọ́n gbé síwájú àlejò yẹn bóyá ó fẹ́ mú bẹ̀ tàbí ó fẹ́ bá a jẹ́ ń bẹ̀. Àwọn ojú kan wà tó yẹ pé tí wọ́n bá fi wù ẹ́ báyìí, tó o bá jẹ́ orógo ni ojú yẹn ń jẹ́. Tó o bá gba nǹkan lọ́wọ́ àlejò máa lù ẹ́ bí ẹni fẹ́ pa ẹ́ ni ojú yẹn ń jẹ́. Ṣùgbọ́n ní ìsìn ta ní ń ṣẹ́jú sọ́mọ mọ́? Téèyàn bá ṣẹ́jú sọ́mọ mi irú Alákìjà tí bá ṣe báyìí sáà ní yèyé kí ló ń ṣe yín lójú? Kí ló kó sí yín lójú? Pàǹtí kó sí yín lójú ni ẹ jẹ́ ń bá yín fẹ́. Àwọn ọmọ ìsìn ò gbọ́fọ̀. Ẹ má jẹ́ kí n kúrò lórí eléyìí tí mò ń bá bọ̀ ó jàre, mo tún yà bàrà síbẹ̀ yẹn ni. Torí pé ó máa ń ká mi lára, ó máa ń dùn mí, ó máa ń dùn mí wọnú egungun. Tí n bá rí ọmọ mi tó bá ń ṣe bí aláìmojú kò mọ́ra bí oníkiní ńlá. Bí wọ́n tẹ ọmọ mi mọ́lẹ̀, á kàn gbẹ́sẹ̀ pé ọmọ ẹ̀gbá you match me? My leg. Ó ti ẹ̀dá Alákìjà ni á sọ pé mommy my leg. Àbí kọ́ ọmọ mi sọ pé you match me or you are matching me. Èbó pọ̀, Gẹ̀ẹ́sì ni bí aláfiṣe. A gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa lóríṣiríṣi nǹkan nítorí kí ni o? Alákìjà torí ìgbà ewu ni Ọlọ́run má jẹ́ ká rá ìdá. Tá a bá wà níbi nǹkan tó jẹ́ pé ó yẹ ká ètè kúrò nírú àyíká bẹ́ẹ̀ yẹn tó bá léwu. A gbọ́dọ̀ lè fojú bá àwọn ọmọ wa sọ̀rọ̀. A gbọ́dọ̀ lè fi orí bá àwọn ọmọ wa sọ̀rọ̀ bóyá wọ́n fẹ́ kákan mi orí báyìí kán dẹ̀ gbọ́. Kán sì mọ̀túmọ̀ nǹkan tá à ń bá wọn sọ. Yorùbá ló ní. Òyìnbó náà ní kí ni òyìnbó ń pè ní body language. Ẹ sọ fún mi. Tóyìnbó ò bá ní jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ. Wọn ò lè ní èdè fún. Ntí òyìnbó ò bá ní wọn ò lè lédè fún. Ntí Yorùbá ò bá ní àwa náà ò lè lédè fún àlè lórúkọ fún. Torí pé òyìnbó náà mọ̀ pé igbá ń bẹ náà fi pè ní calabash. Wọ́n mọ̀ pé apẹ̀rẹ̀ ń bẹ náà fi pè ní basket. Ṣùgbọ́n Yorùbá kọ́ ló ṣe ẹ̀rọ kọ̀ǹpútà, ẹ̀rọ ayárabíàṣá, àfiwé lásán ni Yorùbá máa ṣe fún. Ntí ó jọ àfiwé àbí àfijọ òun ni Yorùbá máa fi sọ nǹkan tó jẹ́ pé kì í ṣe tiwa. Microphone à ń pè ní ẹ̀rọ amóhùndúngbẹ̀mù, ẹ̀rọ gbohùngbohùn. Àfiwé ni iṣẹ́ tí nǹkan yẹn ń ṣe la fi ṣàfiwé ẹ̀. Èmi kọ́ mo gbọ́ Yorùbá ju èyí tí mi ò bá sọ dáadáa ẹ lè pè mí lẹ́yìn ètò ẹ lè pè sórí ètò kẹ́ ẹ sọ fún mi pé bí wọ́n ṣe ń sọ rèé. Èmi náà ń kẹ́kọ̀ọ́ ni o.
torí pé ẹni tó bá ti kú ni ó máa dẹ́kun ẹ̀kọ́ kíkọ́. Tíyàn bá wà láyé èèyàn máa kẹ́kọ̀ọ́ sí i síwájú sí i síwájú sí i àti síwájú sí i ní. Eré òṣùpá mà dùn láyé àtijọ́ o. Mo ní àwọn eré wọ̀nyí máa ń jẹ́ kí ìfẹ́ wà láàrin ẹ̀gbọ́n àtàbúrò, kì í jẹ́ kí wọ́n jẹ́ ọmọ ìyá Awùsá. Bẹ́ẹ̀ ni, ó máa ń múfẹ́ wá, ó máa ń múfẹ́ kí ìfẹ́ wá kó wà láàrin àwọn ọmọ àdúgbò yàtọ̀ sẹ́gbọ́n àtàbúrò. Tí wọ́n bá ń ṣeré òṣùpá, ó máa ń mú ìfẹ́ tó jinlẹ̀, ó máa ń mú wà láàrin àwọn ọmọ àdúgbò. Oríṣiríṣi eré òṣùpá náà ń ṣe láyé àtijọ́, kò fàjà. Kódà àtọkùnrin àtobìnrin wa lájọ́ máa ń ṣeré òṣùpá láyé àtijọ́. Ìyẹn ò dẹ̀ kí mú ìwà burúkú eléyìí tán wù láyé ìsìn wa. Torí pé ọmọ tẹ bá jọ ń ṣeré òṣùpá tẹ́jọ wà á ti máa rí bí àbúrò ẹ. Ìyá ẹ̀ kọ́ ló bí o, bàbá ẹ̀ kọ́ ló bí o. Ẹ lè má tán kẹ́jọ máa gbé lẹ́gbẹ̀ẹ́ ara yín láyé àtijọ́. Ẹ lè má jẹ́ fámílì. Ìyẹn ni mo pè ní pé ẹ lè má tán. Ẹ ní ríra yín bóyá ẹ fẹ́ múra yín lọ sí kọ́nà máa lọ bára yín ṣeré tí ò tọ́ láyé. Wọn kì í ṣerú ẹ̀ láyé àtijọ́. Kódà nígbà náà yàrá kan ni ìyá àti bàbá àti gbogbo wọn máa gbé. Nígbà tí ọmọ bá sùn tán pátápátá tí wọ́n sùn àsùnwọra tán ti rí pé ọmọ wọn ọ̀run ni ìyá àti bàbá máa tó ṣeré lọ́kọláya. Ayé ti lajú kò sírú ẹ̀ mọ́ lóòótọ́, oníkálukú ti ní yàrá ẹ̀. Ṣùgbọ́n nígbà náà ọmọbìnrin àti ọmọkùnrin wọ́n máa ń sùn papọ̀ ni. Òun ni mo ṣe sọ fún yín pé ọ̀làjú kọ́ ló ba ayé jẹ́. Àwa tá a làṣà wa la gbé lárugẹ, àwa la mọ nǹkan tá à ń ṣe. Ní ìsìn yàrá ọmọkùnrin ti wà lọ́tọ̀, yàrá ọmọbìnrin ti wà lọ́tọ̀. Ó jẹ́ káyé ó rọrùn, ọ̀làjú jẹ́ káyé ó rọrùn fún wa ni. Èmi ò gbà béèyàn kan bá sọ pé ọ̀làjú ló ba àṣà wa jẹ́, èmi ò fi taratara gbà. Mi ì fi taratara gbà. Àwa fúnra wa là ń ba àṣà wa jẹ́. Nígbà náà ọmọkùnrin àti ọmọbìnrin wọn ò bá sùn papọ̀, wọn ò ní ṣíra wọn láṣọ wò láéláé torí pé wọ́n á ti sọ fún wọn wípé èèwọ̀ ni o. Ẹni bá ṣerú ẹ̀ ikú ni. Àbúrò ò gbọdọ̀ bá ẹ̀gbọ́n lò pọ̀, ẹ̀gbọ́n ò gbọdọ̀ bá àbúrò lò pọ̀. Ẹnìkan tàtẹ̀jíṣẹ́ sí mi, ó ní mo sọ pé ọ̀làjú kọ́ ló ba àṣà wa jẹ́, pé ṣe bí n tí wọ́n ń wò lórí ẹ̀rọ ọwọ́ wọn, ẹ̀rọ ayélujára àbẹ́rọ̀ fóònù náà ló jẹ́ káàbúrò máa bá ẹ̀gbọ́n lò pọ̀. Òun kọ́, mi ò fi gbogbo ara gbà. Nítorí pé ìyá àti bàbá wọn ò sọ fún wọn pé èèwọ̀ ni pé ẹni tó bá ṣerú ẹ̀ á kú. Tí wọ́n bá rí lórí ayélujára tí wọ́n ti ní lọ́kàn títí wọn wípé èèwọ̀ ni nínú àṣà tiwa, wọn ò ní ṣe láyéláyé. Ṣó mọ̀ bẹ́ẹ̀? Ntí èèyàn ò bá mọ̀ máa ń ṣàgbà èèyàn. Ọjọ́ ti lọ o. Àkókò náà máa ń sáré léńje ni. Ntí èèyàn ò bá mọ̀ máa ń ṣàgbà èèyàn. Mo sì wá fẹ́ ṣàlàyé díẹ̀ bí wọ́n ṣe ń ṣeré òṣùpá yìí. Ìyẹn ẹkùn mẹ́ran, wọ́n pè kan ní ẹkùn mẹ́ran, mẹ́ẹ̀ ó torí bọgbó, mẹ́ẹ̀ ó tọrùn bọgbà. Ìyẹn mo ṣe dáadáa nígbà mo wà kékeré. Lábúlé wa. Ní ilé gbàgbé abúlé wa. Ó fẹ́ mọ abúlé wa. Lọ́dọ̀ ìyá àgbà. Alákìjà àrífín ti pọ̀ jù, kí ló dé? Àrífín wà nù iṣẹ́ yèmí ni lọ́dọ̀ ìyá àgbà. Ẹkùn mẹ́ran yìí bá ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí, àwọn eléré apalẹ̀mọ́. Àwọn ọmọ bíi mélòó, a lè pé 8, a lè jẹ́ 10. A máa ṣe ìpalẹ̀mọ́. Àwọn eléré yẹn, àwọn ọmọ kéékèèké tí wọ́n bá fẹ́ ṣe, wọ́n á pagbo. Tí wọ́n bá pagbo, wọn ò ní su ọwọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ìkan wà tẹ́ pé tí wọ́n bá pagbo yí mi kábẹ̀ yẹn, wọ́n máa ń su ọwọ́. Ìyẹn ni ta ló wà nínú ọgbà náà. Ṣùgbọ́n ẹkùn mẹ́ran yìí wọn ò ní su ọwọ́ wọn pọ̀, ṣùgbọ́n wọ́n máa pagbo. Ẹnìkan á ṣe ẹkùn, ẹnìkan á ṣe ẹran. Ṣé rí gbogbo eré tá à ń sọ yìí náà, ó ń sọ ìtàn fún wa ni. Ó ń ṣí ọmọdé létí, ó ń sọ ìtàn fún wa. Pé àwọn kan wà ẹkùn ni wọ́n, àwọn kan wà ẹran ni wọ́n. Àwọn míì wà ewúrẹ́ ni wọ́n, àwọn míì wà àgùntàn ni wọ́n. Gbogbo àwọn ẹran tá a dẹ̀ ń sọ yìí náà ni wọ́n ní ìwà tiwọn, ni wọ́n lálébù tiwọn, náà tún wá ní ìwà tó dáa. Wọ́n bá ń bọ́kọ àti ìyàwó mi sọ̀rọ̀, wá ní ẹ má jà, kẹ́nìkan ó jẹ́ ewúrẹ́, kẹ́nìkan jágùntàn. Nígbà tó mọ̀ pé àgùntàn ní ìwà pẹ̀lẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé kò sí ohun tẹ́ ẹ ṣe fún bó ṣe máa wò rí. Ṣùgbọ́n ewúrẹ́ awéré ń jẹ́jẹ́ ni.
awúrẹ́ ń jẹ́ lewúrẹ́. Nínú eré yẹn ẹnìkan á ṣe ewúrẹ́, ẹnìkan á ṣe ẹkùn, ẹnìkan á ṣe ẹran. Ẹkùn á bẹ̀rẹ̀ sí máa dọdẹ ẹran tó fẹ́ pa, á máa lé ẹran á máa sá. Ìyẹn ni pé ejò ń sá, òrèjò ń sá, Ọlọ́run ò ní jẹ́ aráràn sí bí wọn ò bá rán ejò sí èèyàn. Ejò kì í lé èèyàn o. Nínú oko bẹ́ẹ̀ bá kan ejò gìjà, òun gan máa méré, máa sá lọ torí ó mọ̀ pé ẹ máa pa òun. Ọlọ́run ò ní jẹ́ ará ìdá o. Ìyẹn ni pé ẹran ń sá, ẹkùn ń lé. Bí wọ́n bá ti ń kọrin ẹkùn mẹ́ran, àwọn tó kù á máa sọ pé mẹ́ẹ̀. Wọ́n á ní ó torí bọgbó, wọ́n á ní mẹ́ẹ̀. Ó tọrùn bọgbà, mẹ́ẹ̀. Ó fẹ́ mu, kò máa lè mú o. Ojú ẹkùn pọ́n, àyà ẹkùn le. Ṣé mọ̀ wípé eré yẹn ń sọ ìtàn fún wa ni? Eré yẹn ń sọ ìtàn fún wa ni. Ó jẹ́ kífẹ́ wà. Ó jẹ́ ká mọ̀ wípé àwọn kan wà o, aláyà ọlọ́kàn líle ni wọ́n. Àwọn kan wà o, wọn ò ṣe dúró dè. Àwọn kan wà o, apanijayé ni wọ́n. Oríṣiríṣi ìtàn làwọn eré ìdárayá tá à ń ṣe ńgbà náà máa ń sọ fún wa. Ṣùgbọ́n ayé òde òní kò sí mọ́. Kò sí bọ́mọ ṣe lè kéré tó ní ìsìn yóò ní laptop. Àfi tí ò bá lọ àwọn iléèwé kan táwọn ọmọ wa ń lọ lókù. Tí ò bá ní laptop, á ní tablet. Gbogbo ìgbésí ayé wa ní ìsìn orí Google ló wà. Èmi ò sọ pé kò dáa. Sórí pé ibi táyé bá yí sí ká bá wọn yí sí, ibi táyé bá tẹ̀ sí ká bá wọn tẹ̀ síbẹ̀ ló dáa. Alákìjà àgbà kọ́ọ̀lù. Ó dáa, ẹ jẹ́ á ṣe ojú òpó 0901-246-8802 0901-246-8802 tàbí 0817-920-1071 0817-920-1071. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀yin ará ilé máa fi darapọ̀ mọ́ wa lórí ètò nìyẹn. Iléeṣẹ́ Sweet FM 107.1 FM nílùú Abẹ́òkúta. Ẹ jẹ́ á máa bá kinní ọ̀hún bọ̀. Hello? Ìpè yẹn ti re. Ẹ jẹ́ á wo ẹlòmíì ń bẹ̀. Nẹ́ẹ̀tì ni o. Nẹ́ẹ̀tì ni ò tí wọ́ọ̀kì o. 0901-246-8802 tàbí 081. Hello? Ẹ mà káàsán. Gbàgede Àṣà lẹ́tọ̀. A máa ṣe ọba ní ẹja jíjọ, alájẹ ní òwe ìfànà ọba ní ẹ̀fà á sùn. Ẹ̀fà. Bàbá ìgbà lórúkọ ọmọ ẹ náà kò bẹ́ẹ̀ kọ́ mọ́ mu. Kò sí mọ́. Ó pọ̀ gan-an, mo kàn mú ẹ̀kọ́ ọ̀bẹ náà. Ọlọ́run máa fún yín ṣe wá. Àmín, ẹ ṣeun, ẹ kú àìgbàgbé. Hello, ta ló wà lójú òpó yẹn? 0817-920-1071. Mo jẹ́ àtàárọ̀ ni o. Bàbá George. Ẹ kí ẹran mọ́lẹ̀ níwájú àgbàlagbà. Wọ́n bá kì í bọ̀ yín. Ìyẹn ni pé o ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. Èèwọ̀ ni ojú kòkòrò dáa. Ara ẹ̀kọ́ ni nílẹ̀ Yorùbá. Ẹ ṣeun, mo dúpẹ́. Ṣé ẹ rí? Àmì o. Ẹ̀kọ́ tó lágbára ni. Mr. Adéolú, bóò ni? Hello, ta ló wà lójú òpó yẹn? Mr. Adéolú náà fẹ́ sọ tiwọn, bóò ni? Ẹ ti fi odidi tan màálùú mẹ́mọ́. Ẹ ti bu ẹran ẹ̀gbọ́n yín mókèlè lọ́jọ́ sí. Hello, kí lorúkọ yín o? Orúkọ mi ni CJ Alágún láti Òṣùpá Ọba Táídà. Ẹ ṣiṣẹ́ rí àwọn eré kẹtọ yẹn. Lórí ìpè tí ọmọ wa kò ṣe kọbi ara sínú rẹ̀. Ó dàbí nípa owó àwa ló pọ̀ jù. Bẹ́ẹ̀ ni mo sọ. Àwọn olówó àwọn òbí ló pọ̀ jù. Ẹ̀wọ̀n ọmọ mi ìgbà lára ẹ̀gbọ́n tó bá wọlé báyìí kà lára ẹ̀gbọ́n. Ìṣèdí káwọn àwọn òbí ká má fi oríṣiríṣi kọ́ báyìí. Irọ́ English àwọn bíbá sọ̀rọ̀. Go and sleep, go and rest. Then. Then.
bẹ́ẹ̀ ni àfi ọwọ́ òbí ló wà àfi káwa òbí ká jí gìrì ká má ta àṣà wa nù bó o ní Alákìjà ta ló wà mẹ́ 08108 hello ma Maya Shau láti Aosin Olúmọ̀rẹ́ ẹ bá mi gbóhùn sókè dáadáa bó o ní Alákìjà gbé kinní yẹn sókè. Okùn mẹ́ran kọ́ ẹkùn mẹ́ran ẹkùn ni ẹ rí i pé èèyàn méjì ló máa ṣe eré yẹn tó máa wà níta ẹnìkan á ṣe ẹkùn ẹkùn ni mẹ́ẹ̀ kó máa lè mú o ojú ẹkùn pọ́n àyà ẹkùn le. Fẹ́ǹsì tẹ́ tiẹ̀ ṣe ò lè jẹ́ kán wà fẹ́ǹsì tẹ́ ṣe kò lè jẹ́ kán ọmọ kan wá láti ilé kejì. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun ṣe rí kì í ṣe okùn mẹ́ran ẹkùn mẹ́ran ni àwọn méjì ló máa jáde lẹ́yìn àwọn tó bá pagbo yẹn ẹnìkan á ṣe ẹkùn ẹnìkan á ṣe ẹran ta ló wà lójú òpó yẹn Alákìjà bó o ní ó lágbára o 09012468802 tàbí 08179201071 08179201071 ṣe rí hello ẹ mà káàsán Ọlọ́run ló ń tò ẹ kú ọjọ́ mẹ́ta o ẹran ọdún mi dà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni móni ni mo bá rúgbó kan lódò. Story ni story what's upon a time story. Ẹ ṣeun Mrs. Oyèwọlé láti Sango àwọn tí Yèyé Gbàgede Àṣà nìyẹn wọ́n wà lórí Yèyé Gbàgede Àṣà platform. Ẹ má jẹ́ kí àwa òbí ni mo ní bá sọ̀rọ̀ tá a bá ní kò ní parun ẹ má kàn jẹ́ ká ṣe àmì tá a bá sọ pé àṣà wa ò ní parun àmì kọ́ ni ìdáhùn ẹ̀ ìgbésẹ̀ ni bẹ́ẹ̀ ni hello ta ló wà lójú òpó ẹ̀ ẹ káàsán kí lórúkọ yín o Ọlọ́run ló ń tò. Màámi ilé àṣùbò ni ẹran ọdún mi wá dà báyìí ẹ̀dá pa ẹ̀dá jẹ à ń pamọ́ Gbàgede Àṣà dé ìtọ́dún inú oṣù kẹsàn-án aṣọ ti wà ń ta ẹ pè mí lẹ́yìn ètò. Ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi jàláńjòló a gbọ́dọ̀ ṣeré gbádìgbádì o. Bẹ́ẹ̀ ni kàn jẹ́ pọ̀ Ọlọ́run á ṣàánú wa o. Ọwọ́ òbí ló wà ju gbogbo ẹ̀ lọ ọwọ́ òbí ló wà. Ẹlòmíì mo ti rí ìdílé míì tó jẹ́ pé àbúrò ò lè fi ife kọ́ọ̀pù náà ń pè ní ife o ife ẹ̀gbọ́n tẹ́gbọ́n fi ń mu omi àbúrò ò gbọ́dọ̀ fi mu omi
àbúrò ò lè lo ṣíbí àbúrò ṣíbí ẹ̀gbọ́n ṣe rí gbogbo nǹkan tá à ń ṣe yẹn kò ń jẹ́ kí ìfẹ́ sí ṣe rí Yorùbá ná ní ara wa gan ìfẹ́ sì wà láàrin wa àtẹ̀gbọ́n àtàbúrò a kì í ṣọmọ ìyá Haúsá nílẹ̀ Yorùbá àfàwọn tó bá kàn ya ọmọ ìyá Haúsá lókù àṣà òyìnbó ní oníkálukú ti kọ́tílẹ́rì sí wọn wọ́n ti da yàtọ̀ àṣà òyìnbó ni ẹ rí pé wọn kì í ná ní ara wọn tó bẹ́ẹ̀ òyìnbó kì í ná ní ara wọn tó bẹ́ẹ̀ wọ́n bá ti pọ́ ọmọ ọdún 18 wọ́n ti jáde kúrò lábẹ́ òbí wọn kálukú ti wà ìṣepẹ́ ẹ̀gbọ́n kan fẹ́ wà máa wá àbúrò kan káàkiri ẹ bá àwọn tó ń wà nílùú òyìnbó tí wọ́n ń travel tó ń lọ lóyìnbó wọ́n sọ ò bá àmà tàkìtì kó forí sọlẹ̀ lórí títì wọ́n á kọjá lẹ́gbẹ̀ẹ́ ni téèyàn bá wúkọ́ nínú tasí lásán lábẹ́òkúta yìí àwọn tó wà ń bẹ àtún máa kí pẹ̀lẹ́ kí ló kan òyìnbó ṣé mi mo fi ṣe ẹ́ ni ló máa sọ ẹ wò ó àṣà tiwa ló dáa jù ni mò ń wí ẹ jẹ́ ká gbé lárugẹ ọjọ́ ti lọ ẹ pè mí lẹ́yìn ètò Gbàgede Àṣà dé tí ń kànlẹ̀kùn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ wá gbé mi lárugẹ bẹ́ẹ̀ ni inú oṣù kẹsàn-án la máa ṣe àti ní bẹ́ ọjọ́ yẹn aṣọ ti wà ńlẹ̀ tá a máa fi ṣe Kampala la máa fi ṣe ẹ pè mí lẹ́yìn ètò 08039722703 08039722703 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ wá gbé ìpolówó ọjà wá sórí ètò yìí àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ wa fún ètò Gbàgede Àṣà dé ẹ pè mí lẹ́yìn ètò lágbára lọ́wọ́ Elédùmarè pa òní pín gbogbo ẹ̀yà láṣẹ àpàṣẹ iléeṣẹ́ Sweet FM mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu àjọṣe wa ò ní bàjẹ́ Ọláìdé Alákìjà òun ni ọlọ́wọ́ bọ́tìnì mi tó ń tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi kétékété bàbá wa Ẹ́dì Àìná àwọn ní gíwá iléeṣẹ́ wa Edward ọmọ Àìná ẹ ṣe wípá òní pín yẹn ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ bàbá wa ọ̀gá àgbà pátápátá sínétọ̀ ọ̀nà Ọlápọ̀ Ọbádára àwa láàmà wá ẹ̀yin náà láàmà bá lágbára Ọlọ́run olóòtú àwọn ètò wa gbogbo nọra Ìkechukwu ọmọ Ìgbò tó ti ń pòwe ọmọ Ìgbò tó mòje ni ó ṣàmọ̀ ntúyẹ a fi ń sọ fún yín pé ilẹ̀ Yorùbá dá nìyẹn bí Haúsá àbí Ìgbò bá dé àárín tiwa àwa máa kọ́ wọn lédè wa a máa fà wọ́n mọ́ra ṣó ti yé yín ẹ wò ó yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi ẹjẹ́ máa fèyí ṣe lọ Ìbàràpá ní mí ọmọ àfi ìbàràpilẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà ò jòkó agbẹdúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà o agbe ló máa ń dájà tiwa ìyókù tún dọjọ́ mẹ́jọ ó dàbọ̀.